Ẹ kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ̀fálẹ́yẹ. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ní Ọjọ́bọ̀ yan alága àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ náà ní gbọ̀ngàn ilé àwọn olóyè ti ilé ńlá ìpínlẹ̀ ní ìlú Ìbàdàn, níbi tí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Ràṣídì Ládọjà Àrúnsà Kínní ti di alága fún àwọn lọ́balọ́ba. Ipò tí alága kò nílò ju ọdún méjì lọ tí ẹlòmíràn yóò sì tún di alága. Yíyàn yìí wáyé ní ìbámu pẹ̀lú ìlànà òfin ti ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba àti ìjòyè ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ọdún 2025, tí ó sì tún ṣe àlàyé wípé àárín àwọn ọba ìlú mẹ́ta ní ipò alága yìí yóò ti máa wáyé. Àwọn ọba ìlú mẹ́ta náà ní Olúbàdàn, Aláàfin ti ilẹ̀ Ọ̀yọ́ àti Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Gómìnà Ṣèyí Mákindé wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ṣe ìyànsípò yìí láti lè ró ètò ìṣe àkóso ìlú àti ti àwọn ọba lágbára. Ṣùgbọ́n ohun tí ó yani lẹ́nu ni pé Aláàfin ti ilẹ̀ Ọ̀yọ́ Ọba Akeem Mowade kò farahàn níbi ayẹyẹ ìyànsípò náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Àtíkù Abubakar, tí àwọn ènìyàn máa ń pè ní Àbá, tí ó sì tún jẹ́ ọmọ bíbí inú olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP) tí ètò ìdìbò ọdún 2023 ni ó ti kéde nínú ìgbìmọ̀ àpapọ̀ wípé òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tí òun sì ti bọ́ọ̀dì sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress láti ṣiṣẹ́ papọ̀ àti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìdìbò ti ọdún 2027. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ohun tí ó jẹ́ kí òun ṣe ìpinnu yìí kò ju ọ̀nà bí aṣòfin Barau ṣe ń darí ètò rẹ̀ àti àgbékalẹ̀ àwọn ìlànà ìṣèjọba Tinubu. Igbákejì ààrẹ ti ilé ìgbìmọ̀ aṣòfin Barau Jibrin àti olórí ẹgbẹ́ òṣèlú APC láti apá àríwá ìlà oòrùn ni wọ́n tẹ́wọ́ gbà sínú ẹgbẹ́ òṣèlú wọn. Igbákejì alága ẹgbẹ́ òṣèlú APC ti apá àríwá ìlà oòrùn, Comrade Mustapha Saliu, ṣe àpèjúwe ìbọ́dì yìí gẹ́gẹ́ bí àmì àti ibi tí ẹgbẹ́ ti dé nínú ètò òṣèlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn The Nation. Gómìnà ìpínlẹ̀ Benue Reverend Father Yanti Alia sọ síta wípé àwọn dókítà oníṣègùn òyìnbó ti ìpínlẹ̀ àwọn ti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn lórílẹ̀-èdè fún ètò ìyanṣẹ́lódì tí ó ń lọ lọ́wọ́. Ó ṣèkéde yìí níbi ayẹyẹ ìrántí àwọn akọni ológun tí wọ́n ti ṣubú lójú ìjà èyí tí ó wáyé ní ìlú Makurdi. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbi àmì ìrántí ayẹyẹ náà, ó wá gbóríyìn fún gbogbo àwọn dókítà oníṣègùn òyìnbó àti àwọn elétò ìlera fún iṣẹ́ takuntakun àti ìfarajìn wọn. Lẹ́yìn náà ló wá rọ̀ wọ́n láti ronúpìwàdà lórí ìyanṣẹ́lódì tí ó ń lọ lọ́wọ́, kí wọ́n sì ronú àwọn aláìsàn tí wọ́n fẹ́ ìwòsàn ní kíákíá àti àwọn tí wọn kò mọ ọwọ́ tàbí mọ ohunkóhun nípa ẹ̀dùn ọkàn àwọn dókítà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn eléyìí ló sọ pé àwọn ajínigbé jí dókítà Taiwo Abu gbé, ẹni tí ajínigbé pa àbúrò rẹ̀ ní Auchi, ìpínlẹ̀ Edo. Dókítà yìí ni wọ́n jí gbé pẹ̀lú àbúrò rẹ̀ ọkùnrin ní ọjọ́ kejì oṣù kìíní January 2nd ní ilé rẹ̀ tí ó wà lọ́nà City Pride Road, Ibira Camp, Auchi. Dókítà yìí náà ni ìròyìn sọ pé ó ti gba òmìnira kúrò lákọlò àwọn ajínigbé lẹ́yìn ìgbà tí àwọn ìdílé rẹ̀ san owó tí wọ́n béèrè lọ́wọ́ wọn, èyí tí ó jẹ́ mílíọ̀nù lọ́nà 50 náírà, 50 million naira. Bí ó tilẹ̀ jẹ́ wípé bàbá rẹ̀ sọ pé ẹ̀ẹ̀mejì ni àwọn san owó náà kí ó tó di pé wọ́n tú sílẹ̀. Ní òwúrọ̀ Ọjọ́rú ní nǹkan bíi dédé agogo 8 òwúrọ̀ 8 a.m. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Bí ó tilẹ̀ jẹ́ wípé àtúnṣe ń lọ lọ́wọ́ ní gbogbo iléèwé káàkiri ìpínlẹ̀ Bauchi, àwọn akọ̀ròyìn ṣàkíyèsí ìṣòro tí ó lágbára kan ní Ọjọ́bọ̀ nígbà tí àwọn ìpínlẹ̀ Bauchi Universal Basic Education Board (SUBEB) ń ṣe àyẹ̀wò káàkiri gbogbo iléèwé tí wọ́n ti padà sí ẹnu ètò ẹ̀kọ́ wọn ti sáà kejì ọdún 2026 sí 2027 tí agbègbè apá gúúsù ìpínlẹ̀ Bauchi. Níbẹ̀ ni àwọn akọ̀ròyìn ti rí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti Uguwa Hado ní agbègbè Miri, ìjọba ìbílẹ̀ Bauchi, tí àwọn akẹ́kọ̀ọ́ ń kàwé nínú
oòrùn gbígbóná àti abẹ́ igi, èyí tí àwọn akọ̀ròyìn ṣàlàyé wípé àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí ṣì ń kojú ìpèníjà ètò ẹ̀kọ́ tí kò yèkoro àti agbègbè tí kò dára tó, bí ó tilẹ̀ jẹ́ pé àwọn olùkọ́ ń gbìyànjú láti tẹ̀lé ìlànà òfin yàrá ìkàwé. Adarí fún ikọ̀ SUPEB, Malam Abbas Abdulmunini, fi ọkàn ìjákulẹ̀ rẹ̀ hàn nípa ọ̀gá iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà tí kò wá síbi iṣẹ́ lọ́jọ́ náà, wípé ìjọba ìpínlẹ̀ Bauchi nípasẹ̀ alága SUPEB, Alhaji Adamu Muhammadu Duguri, kò ní fi ààyè gba fífi ọwọ́ yọ̀bọ̀kẹ́ mú iṣẹ́ ìjọba tí ènìyàn bá ń ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Ìròyìn eléyìí ló ṣàlàyé wípé Mínísítà fún ètò ààbò Christopher Musa ti jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ó ṣe pẹ̀lú iléeṣẹ́ BBC Hausa, èyí tí wọ́n ṣe alábòójútó rẹ̀ ní ìpínlẹ̀ Kaduna, lórí èròǹgbà àwọn ènìyàn wípé ìjọba san owó rọ̀gùnrọ̀gùn fún àwọn ajínigbé kí wọ́n tó fi àwọn ènìyàn tí wọ́n jí gbé sílẹ̀ nígbà tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kéékèèké. Ó wá ṣe àlàyé ọ̀rọ̀ rẹ̀ síwájú wípé ìjọba àpapọ̀ kò san owó kankan fún wọn rárá, àti pé àwọn ènìyàn tí ó gba òmìnira kúrò lọ́wọ́ àwọn ajínigbé dá lórí iṣẹ́ ètò ààbò tí àwọn ṣe. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé bí àwọn yòókù bá ń ṣe bẹ́ẹ̀, ìjọba àpapọ̀ kò ṣe irú nǹkan tó jọ báyẹn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun aṣòfin Adémọ́lá Adélékè ti pàṣẹ fún kọmíṣánná fún ètò ẹ̀kọ́ Ọ̀gbẹ́ni Dípò Olúwọlé láti tètè fún àwọn olùkọ́ abala kìíní tí àwọn ṣẹ̀ṣẹ̀ gbà sẹ́nu iṣẹ́ ní ìwé ìgbanisíṣẹ́ wọn ní kíákíá. Ó pàṣẹ yìí níbi ìpàdé ìgbóríyìn àti yíyan bí ológun tí àwọn ẹgbẹ́ Stay in School tí ó wáyé ní iléèwé St. Charles Grammar School Òṣogbo ní Ọjọ́rú ṣe àgbékalẹ̀ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Mínísítà àná tẹ́lẹ̀ rí fún ètò ààbò Theophilus Danjuma àti àwọn ènìyàn jàǹkànjàǹkàn ní orílẹ̀-èdè Nàìjíríà ti lọ́ọ́ fi ẹ̀mí ìbánikẹ́dùn wọn hàn sí Vice Chancellor ti ilé ẹ̀kọ́ gíga ìpínlẹ̀ Benin, Ọ̀jọ̀gbọ́n David Adamu Baikie, tí ó papòdà lẹ́nu lọ́lọ́ yìí. Danjuma ṣe àpèjúwe rẹ̀ nínú àṣálẹ́ ọjọ́ ìbánikẹ́dùn tí wọ́n gbé kalẹ̀ nítorí rẹ̀ ní Ọjọ́bọ̀ ní ìlú Àbújá gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé tí ó ti ṣe ohun ribiribi fún ìdàgbàsókè ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Sun. Gómìnà ìpínlẹ̀ Anambra Ọ̀jọ̀gbọ́n Chukwuma Soludo ti rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ adàlúrú agbébọn ajínigbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ṣiṣẹ́ ńlá ibi wọn nínú igbó àti jù káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti jọ̀wọ́ gbogbo ohun ìjà olóró tí ó wà lọ́wọ́ wọn sílẹ̀. Ó wá gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu fún ìlàkàkà rẹ̀ lórí kíkojú ètò ààbò tó mẹ́hẹ, èyí tí ó ti kojú orílẹ̀-èdè yìí fún ìgbà pípẹ́. Ó tún wá fi ẹ̀mí ìgboyà rẹ̀ hàn wípé ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn elétò ààbò yóò mú ìṣẹ́gun àti àṣeyọrí rere bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, àti pé ó dá òun lójú pé àlàáfíà yóò tún jọba lórílẹ̀-èdè yìí padà. Ó sọ̀rọ̀ yìí níbi ayẹyẹ ìrántí àwọn akọni ológun tí ó ṣubú lójú ìjà, èyí tí ó wáyé ní Ekwueme Square, Awka. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn Lerefe, kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé, mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.